ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ a gbọ́ pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn àti Aláké of Igbaland wọ́n fíṣítì bàbá wa Bọ́lá Tinubu ní Èkó láti bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n rí ní ibi tí wọ́n travel lọ. Ẹ̀yin èèyàn ilé ẹ mọ̀ pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bí a ṣe gbọ́ Kazakhstan ní ìlú tí wọ́n lọ. Wọ́n dẹ̀ ní àwọn padà wá láti wá kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún gbogbo iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti di ààrẹ orílẹ̀-èdè yìí fún ọdún 2 gbáko. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ń ṣe òun ni wípé kí wọ́n dùn àwọn ọmọ Nàìjíríà rere ní inú, kí wọ́n dẹ̀ rí wípé ìlú wa ó ń lọ síwájú bó ṣe yẹ kó lọ. Wọ́n ní bí àwọn dẹ̀ ṣe dé, àwọn ní káwọn wá fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àwọn fẹ́ fún wọn ní èsì gbogbo nǹkan tí àwọn bá bọ̀ láti ìlú tí àwọn travel lọ. Ẹ̀yin èèyàn ilé ẹ gbọ́ nǹkan tí bàbá wa Kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Called Kazakhstan, and I came to give him feedback because the good things he's doing is opening up Nigeria to so many nations that are not interested to do things with our country. But by virtue of what he has done as our president, it is opening up a lot of developed nations to come to Nigeria. In history, there is no arbitrage again. You bring dollars to Nigeria to do business, you take it out. No dual exchange between the central bank and the parallel market. The world is watching us as a nation, and we don't need to leave everything to the government. We traditional rulers should lead by example, work in tandem with them, and give hope to our youth. So here, it's another testimony of hope to our Nigerian youth. So many industries are coming to Nigeria. They will open up because it's the largest economy in Central Asia. It's a country between Russia and China. They're very similar to us in terms of the natural resources. They have oil and gas and very large land for farming, to train and work with us in terms of mechanized farming in Nigeria. I saw everything when I went to the country. So I need to come and debrief Mr. President because they are expecting him to come also to Kazakhstan. So for us, it's a renewed hope, and it is for real. Not that we're just reading about it in the papers or hearing about it in the news. We have a very bold president, a president that is committed to a better Nigeria. So I'm very proud of him. As a leader in Yoruba land, our president, he has made us proud thus far. So the hope is actually real and it is renewed. Wọ́n tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ààbò èyí tí ó jẹ́ pé a need ní ìlú Nàìjíríà yìí lórí security àwọn èèyàn. Ẹ gbọ́ nǹkan tí bàbá wa Ọọ̀nirìṣà sọ. The current administration is addressing it, which is the area of security. We're very happy with the forest guard structure and another platform to bring in more police force for the forest guard to continue to comb the entire forest, both in the north and in the south. So once security can be addressed, there is a good platform for investment to flow to Nigeria now. One area that Mr. President is addressing now, and I discussed with him too,
his area of security. So he's on top. Let's keep praying for him. Let's keep praying for him and all our leaders. It's about time for all of us in Nigeria to come together and look at Nigeria as cup half full, other than cup half empty. Gbogbo nǹkan tí bàbá wa Onírìṣà sọ òun náà ni wípé gbogbo iṣẹ́ tí bàbá wa Bọ́lá Ahmed ààrẹ ilẹ̀ ti Nàìjíríà ń ṣe wípé iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe pé kì í ṣe pé bóyá wọ́n dákẹ́ wípé àwọn dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run gbogbo iṣẹ́ yìí ó máa yọ wípé Ọlọ́run á dẹ̀ jẹ́ kí Nàìjíríà kó tùbà kó tùṣẹ wípé gbogbo wa náà la máa rí gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á fún wọn ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí yanjú, á dẹ̀ fún wọn ní ìlú Nàìjíríà, á fún wọn ní gbogbo ẹ̀ tò ní agbára Ọlọ́run. Mo kí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú-Land fún ojúde ọba yìí tí wọ́n ṣe ní àná, ó yẹ wọ́n, gbogbo wọn ló rẹwà. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní Fẹ́mi Bright àti Lateef Adédìméjì, wọ́n ní wọ́n ṣe bẹbẹ ní ojúde ọba 2025. Ẹ̀yin náà mọ̀ wípé ojúde ọba tí wọ́n ṣe last yìí, àwọn èèyàn wọ́n tú yáàyà, wọ́n yọjú sí ibẹ̀ láti òkè òkun àti ní gbogbo àgbáyé ni wọ́n wá láti ṣe ojúde ọba yìí. Àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ọba, àwọn gọ́vnà, àwọn ẹni bí ẹni oníṣòwò pàtàkì, gbogbo wọn ni wọ́n péjọ sí ojúde ọba 2025 yìí. Èyí tá a wá gbọ́ òun ni àrà tí Lateef Adédìméjì tó fi aṣọ dá àti Fẹ́mi Bright tí wọ́n wọ̀ wá sí ibi ojúde ọba yìí. Wọ́n ní ó ya gbogbo àwọn èèyàn lẹ́nu nígbà tí wọ́n rí wọn wípé iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n gbé ní àrùgẹ wá sí ojúde ọba ọdún 2025 yìí. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní láti Adédìméjì, wọ́n ní ṣe ló wọ aṣọ bí ọdẹ, bí ọba. Wọ́n ní in fact, wọ́n ní ìmúra yìí ó jọ àwọn èèyàn lójú gan. Bẹ́ẹ̀ ni wọ́n ní Fẹ́mi Bright náà, wọ́n ní òun náà rú sí òfì tí wọ́n dẹ̀ gbé ọ̀pá dání, àwọn méjèèjì tí wọ́n gbé àṣà àti ìṣe Yorùbá tí wọ́n gbé lárugẹ. Ṣé ẹ mọ̀ pé a ti sọ fún yín pé gbogbo nǹkan tá a bá ti rí tó bá ti jọ mọ́ bí àṣà, a máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa. Ojúde ọba ti 2025 wọ́n ló dùn, wọ́n ló lárinrin. Wọ́n ní in fact èèyàn ti pọ̀ jù. Wọ́n ní ó dẹ̀ tún máa jẹ́ kí ìṣòwò àti ajé bíi business kí ó máa lọ sókè sí ní ìlú tí wọ́n ti lọ ṣe ojúde ọba yìí. Nǹkan tí a fẹ́ náà nìyẹn, kí oríire àti ìlọsíwájú kó bá ìlú náà ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, àwọn gist tá à ń gbọ́ lórí Benue State ó kọ wá lóminú, ó yà wá lẹ́nu. Kì í ṣe nǹkan tó jẹ́ pé ó bójú mu. Kò dẹ̀ ń ṣe nǹkan tí ó dáa nítorí àwọn agbébọn àti ajínigbé, nǹkan tí wọ́n ń dá lára, tí wọ́n ń fi àwọn ọ̀dọ́ obìnrin tí wọ́n fi wọ́n dá lára. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní àwọn agbébọn, wọ́n ní wọ́n ya bo ìlú Benue State, wọ́n ní wọ́n dẹ̀ jí àwọn obìnrin gbé. Wọ́n ní in fact, wọ́n ní àwọn tí wọ́n ṣèṣe, wọ́n ní wọ́n ló ń kà. Wọ́n ní wọ́n dẹ̀ tún pa àwọn èèyàn ní Benue State. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe èní ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀, tó jẹ́ pé àwọn agbébọn yìí wọ́n máa ń pa àwọn èèyàn kiri ni. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba aláàánú kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa ní Nàìjíríà yìí. Kì í ṣe èní ni àwọn agbébọn ti máa ń lọ, tí wọ́n máa ń lọ kidnap àwọn ọmọ kékeré, àwọn ọ̀dọ́, tí wọ́n dẹ̀ máa ń fi tipátipá bá wọn lò pọ̀. Èyí tá a gbọ́ yìí, wọ́n ní gbogbo àwọn obìnrin tí wọ́n kó, wọ́n ní gbogbo wọn ni wọ́n fi tipátipá bá lò pọ̀. Ó tiẹ̀ ní arábìnrin kan tí wọ́n sọ pé wọ́n fẹ́ bá
lò pọ̀ tó ẹ̀ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní wákàtí méje. Ṣé a mọye èèyàn tí ó gun orí arábìnrin yìí? Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ tún ṣe gbogbo èyí, wọ́n ní gbogbo àwọn tí wọ́n kó lẹ́yìn ìgbà tí wọ́n ti bá wọn lò pọ̀ tán, wọ́n ní ṣe ni wọ́n kó gbogbo wọn lọ sí ilé ìwòsàn nítorí pé wọ́n ti ba ojú ara wọn jẹ́. Ẹ̀yin èèyàn ilé, ṣé bí àwọn gọ́vnà Benue State bí wọ́n ṣe máa dákẹ́ tí wọ́n máa wo ìlú wọn, kán máa pa àwọn ará ìlú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni? Torí pé àwọn èèyàn tá a gbọ́ pé wọ́n pa, wọ́n ní wọn ò lóǹkà o. Bí a dẹ̀ ṣe gbọ́, wọ́n ní àwọn Fúlàní gunmen, àwọn ni wọ́n wá ṣiṣẹ́ burúkú yìí. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tó sọ̀rọ̀ yìí. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn ọmọléèwé bíi 20 ni wọ́n kidnap. In fact, àwọn tí wọ́n pa tó jẹ́ pé wọ́n ṣe man burial fún, wọ́n pọ̀, wọn ò lóǹkà. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin sọ. In Benue State in Nigeria by unidentified gunmen. This comes at a time when the Nigerian government noted that they are going to institute a bill that will actually institute a 10-year sentence to those who fail to recite Nigeria's anthem. And now, instead of the government to focus on rescuing or solving the issue of insecurity, they are focused on going on soft target. And also, Nigerian Police Inspector General, who happens to threaten protesters that those who move to the street to protest with Russian flag will be arrested and will be charged for treason. He is now nowhere to be found as far as this situation is concerned. The rescue operations that were launched have so far yielded no fruit in Benue State. The question many are asking is, how long will the issue of kidnapping end? Just within this week, more than 30 persons have been kidnapped within Nigeria. If you add to the 20, that gives us a number of 50. Plus, these are reported cases, not to talk of isolated cases of kidnapping of 1, 2, 3, 4. Nigerian President Bola Ahmed Tinubu, during the presidential election, campaigned to solve the issue of insecurity. But since he came to power, the issue of insecurity has remained all-time high. In fact, it is now worse than it was in the days of President Muhammadu Buhari. I want the Nigerian government, as many have also called, to focus on the issue of insecurity, and maybe others are calling on ECOWAS to deploy soldiers that they were supposed to deploy to Niger, to deploy them now to Nigeria to help resolve the issue of insecurity. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí a gbọ́ ò ní pé ọtún pọ̀ ní ìlú Benue ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Wọ́n ní àwọn 20 ni àwọn ọmọléèwé tí wọ́n kidnap. Wọ́n ní wọ́n fi tipátipá bá wọn sùn. In fact, àwọn tán pa, wọ́n ní wọn ò lóǹkà. Wọ́n ní ìjọba Benue, wọ́n lọ bury gbogbo wọn. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré. Nǹkan tá a fi gbé sórí afẹ́fẹ́ nìyẹn. Kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pariwo bí wọ́n ṣe máa mú àwọn gunman yìí tó ń ṣekú pa àwọn èèyàn kiri. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti sọ di ahoro. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ti pa lẹ́kún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ni wọ́n ti lé kúrò ní oko wọn, tó jẹ́ pé wọn ò lè dáko mọ́. Nítorí pé tí wọ́n bá ya bo ibi tán ti ń dáko, wọ́n á pa àwọn màálù wọn. Wọ́n á tún ṣe ìjàmbá fún wọn láti gbé àwọn ọmọ wọn lọ sálọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ti kidnap, tí wọ́n ti gbé wọn sálọ. Tí wọ́n dẹ̀ jẹ́ pé tí wọ́n bá ti gbé wọn sálọ, wọ́n máa ń pa wọ́n ni. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa ní ìlú Nàìjíríà yìí. Àwọn ìjọba wa gbìyànjú, ṣùgbọ́n Ọlọ́run á tún máa ràn wọ́n lọ́wọ́ sí i láti máa ṣe gbogbo security ìlú wa yìí, kí wọ́n bá wa wá nǹkan ṣe sí i.
A gbọ́ pé gọ́vnà Ṣèyí Mákindé wọ́n sọ̀rọ̀ ní ibi ọdún iléyá ní ìgbà tí àwọn oníròyìn lọ sí Governor's House ìpè táàmù tí àwọn ìjọba ń lò, ẹ mọ̀ pé for 4 years ni wọ́n ń lò. Wọ́n ní àwọn ò bá gbà wọ́n nímọ̀ràn wípé kí wọ́n máa lo ọdún 5 sí 6, kí wọ́n tún wá máa padà wá máa ṣe táàmù kejì. Ìpè nítorí láàrin ọdún 5 sí 6 yìí, gbogbo iṣẹ́ tó bá yẹ kí wọ́n ṣe, wọ́n á ti ṣe. Ìpè yìí tí wọ́n fi ń padà wá, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe táàmù kejì yìí, ìpè wọn ò ní lè máa padà wá ṣe táàmù kejì mọ́. Ẹ̀yin èèyàn ilé, ṣé ìmọ̀ràn tí gọ́vnà Ṣèyí Mákindé tí wọ́n gba àwọn ìjọba yìí, ṣé nǹkan tí ó yẹ kí wọ́n gbé yẹ̀wò ni? Àbí kì í ṣe nǹkan tí ó yẹ kí wọ́n gbé yẹ̀wò? Ìpè tí wọ́n fi máa wá fún sáà kejì, kán kúkú ṣe ọdún 6, kán ṣe straight, kí wọ́n dẹ̀ ṣe gbogbo iṣẹ́ tó bá yẹ kán ṣe láàrin ọdún 6. Nǹkan tí a gbọ́ nìyẹn, a ní ká fi tó ẹ̀yin èèyàn létí. A mú gbogbo ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Ọlọ́run á ṣàánú ìlú Nàìjíríà wa yìí o. Ọlọ́run á dẹ̀ ran àwọn ìjọba wa lọ́wọ́. God bless you all.